ẹ gbà fọ́lọ́run o, Ọlọ́run ló ń pín gbogbo ohun tó ń ṣe wá, àwa náà la fi ń ṣera wa. Báwo ni Táyé ṣe wá rí báyìí, báwo ni Kẹ́hìndé ò ṣe rí bẹ́ẹ̀, èwo ń tiẹ̀ ń bẹ̀. Ọlọ́run ló ń ṣètò ayé. Ẹ jẹ́ á gbà pé tọ́lọ́run bá ti ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ká jẹ́ kó tẹ́ wa lọ́rùn, ká dẹ̀ máa bẹ Ọlọ́run, ká máa pè é, ká máa sìn. Ẹ má wá nǹkan káàkiri mọ́. Èmi ò sí ẹni tó bá mọ̀ látijọ́ tí mo ti jẹ oyè tèmi, ẹni tó bá lè sọ pé òun tó ń ṣe nǹkan kan gbẹ́rẹ́ àbí kó wá jáde kó sọ fún mi. Èmi ò ń wẹṣẹ́ o, èmi dẹ̀ sí gbẹ́rẹ́ torí pé gbogbo ọṣẹ tó wù kó wẹ̀ ọwọ́ Ọlọ́run náà ló wẹ̀ sí. Ọba wọ Ọlọ́run ni ó ṣiṣẹ́, ó bá sí gbẹ́rẹ́ ó lè mọ́ ṣiṣẹ́, ó kàn mọ́ funfun lórí ni. Ẹ jẹ́ á dúró ti Ọlọ́run. Gbogbo àwa tí a bá ń ṣe òwò, Ọlọ́run ni ẹ máa pè, ẹ má dààmú kí mọ́. Ńgbà tí ẹ bá pa owó láàárọ̀, ẹ lọ kó fáwọn kan rọ̀lẹ́. Ẹ̀yin ìyá wa, ẹ má bínú o, ẹ̀yin lẹ pọ̀jù díẹ̀. Á rí tẹ́ fi borùn lérí, ẹ máa lọ, ẹ ní dààmú. Kò sí gbàlámbì kankan, ọwọ́ Ọlọ́run ní gbàlà wà. Àtijọ́ tẹ́ ti ń káàkiri, ṣé ẹ ti wá di mílíọ̀nìyà ni? Wàláhì, Ọlọ́run ní ṣètò ayé. Ẹ jẹ́ á dúró ti Ọlọ́run, ẹ jẹ́ ká máa sin Ọlọ́run, ẹ jẹ́ ká máa pe Ọlọ́run, ẹ dẹ̀ yẹ ká mójútó àwọn ọmọ wa. Mudir, mo ti kọ àwọn ìbéèrè yín, mo ti kọ gbogbo ẹ̀ sílẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé ààfin, ẹ mọ̀ bẹ́ẹ̀ ààfin ṣe rí. Ẹ̀yin náà ni, ṣùgbọ́n ó dà pé àwọn àáfà àti ààfin, mọ́sálásí àti ààfin, ó dà pé bí ọkọ àti ìyàwó ni a, àbí tí agbára tèmi bá gbé nínú gbogbo nǹkan tí a sọ yìí ní agbára Ọlọ́run, àjọṣe ni màá dẹ̀ sọ. But most importantly, màá fi lára kíní ìkọ́ ẹnìkan lọ́rùn lógo Ọlọ́run. Mo sì mọ̀ pé Ọlọ́run jẹ́ ó ṣeé ṣe lára àwọn ọmọ wa náà ni tí Ọlọ́run ti yọ lórí sókè. A gbìyànjú, a bá wọn sọ, wọn ó dẹ̀ wá ṣe. Ẹ sọ pé ẹ nílò bus àti hostel, ẹ sọ̀rọ̀ hall náà, a dẹ̀ sọ̀rọ̀ sponsorship àwọn ọmọ. Gbogbo ẹ̀ náà ni ó ń ranra wọn lọ́wọ́. Èmi àti yín ó ríra láìpẹ́, àjọ sọ. Mi ì fẹ́ sọ nǹkan tí mo fẹ́ ṣe, bẹ́ẹ̀ mi náà ó dà sí i torí àlìjánnà ń wò èmi náà. Èmi náà fẹ́ kí n máa ṣe. Ṣé ẹ rí Mudir, ṣé ẹ mọ̀ tí kò já ayé ó rójú, ẹ mọ̀ tí ò já ayé ó rójú, kò sí ni ò jẹ́ kí ayé ó rójú.